ayé mojúbà gúdógúdó tí bá ń gúdó tó lóun òfin tó dòsí odó wọn a máa fàyà gbẹrẹgẹdẹ rokàrokà tí bá ń rokà tó lóun òfin tààrò ṣe ọkà àwọn a máa yí dà só àrò. Ìbàlọ́wọ́ ẹ̀yin tẹ́ ẹ̀ máa fòótọ́ ọ̀nù jáwé, ìbàlọ́wọ́ ẹ̀yin tẹ́ ẹ̀ máa fòótọ́ ọ̀nù wàgbò, tẹ́ bá ń jáwé ewé ọ̀ máa já, tẹ́ bá ń wàgbò egbò ọ̀ máa wà. Ewé ò ní gbòdì mọ́ wa lọ́wọ́ o, ò ní dàálẹ̀ mọ́ wa lọ́wọ́, gbogbo bàbá tí ń ta yọ́ máa mu. Ẹ kú kalẹ̀. Orúkọ mi ni Lukman ọmọ Ayédáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Ẹ jẹ́ á kọ́ra wa ní sáyẹ́ǹsì àwọn àgbàlagbà, sáyẹ́ǹsì tẹkinọ́lọ́jì àwọn àgbàlagbà tí wọ́n fi lólé ayé wọn ní gbẹdẹmukẹ́, tí nǹkan fi lọ ní mẹ̀sọmẹ̀sọ nínú ìrìn àjò ayé wọn. Ẹ jẹ́ á kọ́ra wa. Ẹlòmíì ń ṣiṣẹ́ owó òdò lọ́wọ́ ẹ̀, ẹlòmíì ń tajà owó òdò lọ́wọ́ ẹ̀. Iye yòówù tó lè máa gbà lóṣù tàbí kó máa pa lójúmọ́ ó tó sọ ọ́ déèyàn lọ́ba lákòjọ. Àmọ́ tí sẹ́fíǹsì tọwọ́ àkójọ tọwọ́ ọ̀bá sí, kódà bó kó báńkì gan máa nà nínàkúnà nù, o ò ní lè tọ́ka sí pé kókó ohun tó fowó ṣe nì. Ogun àná dànù ọlọ́mọ fi sínú ayé wa o. Òṣùn táyé kì í rí báyà jà, ayé rí bínú ẹni. Ẹ jẹ́ á kọ́ra wa lẹ́kọ̀ọ́. Ẹ bá ń tọ́jú ọwọ́ ọ̀gá méjèèjì. Kí ni mo wí? Ọwọ́ ọ̀gá méjèèjì. Ẹsẹ̀ àṣá méjèèjì. Ọwọ́ òkété méjèèjì. Ewé panumọ́ àbo, ewé panumọ́ àbàfè. Ẹ ti tọ́jú ewé panumọ́ àbàfè, ewé ọ̀gẹ̀dẹ̀ àgbààgbà, èèpo ẹ̀gúsí tí wọ́n ti sẹ́. Amẹnitọ́sẹ́ ni àmẹnitọ́sẹ́ ni èèpo ẹ̀gúsí tí wọ́n ti sẹ́. Àtọ́jú ẹ̀yọ́ pọ̀. Èèpo ọ̀bọ̀ ọ̀wọ́ àtọ́jú ẹ̀. A wà jò. Tá bá ti rí pé ó ti fẹ́ máa jó tán lọ, a wà wá ewé ọ̀là, a dà sí, a wà ṣèjò pọ̀. Ewé ọ̀là ní òkèyìn. A bá jó gbogbo ẹ̀ tán, a dà sí méjì. A dà sí méjì. Tá bá dà sí méjì, a máa fi kan wẹ̀. Àwọn àgbàlagbà máa lẹ̀ mẹ́yìn ilẹ̀kùn ni, ọṣẹ bẹ́ẹ̀ wọ́n máa lẹ̀ mẹ́yìn ilẹ̀kùn. Kò kú dandan kó lẹ̀ mẹ́yìn ilẹ̀kùn, bọ́ ọ̀bá lè lẹ̀ mẹ́yìn ilẹ̀kùn kì í ṣe dandan. O lè kó sínú ke white, ṣùgbọ́n wọ́n méjì ọ̀gbọ́dọ̀ wọ kí ẹ̀wọ̀ nìkan lọ́ọ́ máa bù wọ́n máa ìwẹ̀. Sọ wá rí ìyókù yẹn, gbìyànjú kó bu díẹ̀ sínú ìpara kan ọmọ ìpara. Ìyókù tó wá kù máa fi lo ohun tó o bá fi lò pẹ̀lú àdúrà tó kúnná, àdúrà tó dáa níjà àdúrà tó kúnná. Ṣàdúrà kọ́kọ́ kó lò ó. Bàbá ti jí bẹ lọ́wọ́n rẹ tán láàárọ̀. Lọ́gbọ́n àtinúdá àwọn àgbàlagbà kó gbá sára. Àárọ̀ là á lò ó, iṣẹ́ ìdá.
owó máa dúró lọ́wọ́ rẹ̀. Kódà o lè bú sínú pàfúmù ọ̀nàlà kó wà ní ṣọ́ọ̀bù rẹ bí ìtajà rẹ. Ọba wà ní ìtajà rẹ wọ́n máa fi pawọ́ ni. Torí ẹlòmíì bẹ tó jẹ́ pé níbi títí ń tajà lọ́wọ́ àwọn ẹgbẹ́ tí wọ́n jọ ń tajà wọ́n á máa ṣe sùtá fúnra wọn. Ọ̀nà ọbú tí wọ́n gbà ṣe sùtá lè kó fún ọ pé ìyá alágbájá dákọ̀ ẹ bá ń kó yìí lọ́wọ́ nínú owó tó ní ọgbọ́n ń kó dání ó ti fowó yí owó fún ọtọ ọmọ. Ẹlẹ́mìí sọ fún yẹn pé dákọ̀ ẹ sẹ́mi lówó àwọn tó gbọ́n àní òṣìṣẹ́ ń jì ilẹ̀ o torí pé kò fẹ́ sí ọ tí ó yẹ bí owó ṣiṣẹ́ ni wọ́n ti kó bẹ́ẹ̀ lómi. Ọlọ́run kó ṣọ́ wa o, ẹ máa fi pa owó yín nídìí ọjà yín. Iṣẹ́ kan ń bọ̀ wá tí mo fẹ́ fi ilẹ̀ fún wa. Ẹ̀ǹtẹ̀ bá jí ọlọ́jà ẹ ra ọwọ́ tuntun ẹ máa ro sínú ọwọ́ báyìí ẹ máa fi gbọ́n ṣọ́ọ̀pù yín. Awọ́de apèdè ni ọjà ó máa tà ọjà ó máa yá. Iṣẹ́ náà pọ̀ o, ìgbálẹ̀ náà ó lágbára o. Yín máa gbá aburú dànù ni yóò sì máa fari wọlé ìgbálẹ̀ náà. Èmi mo bọ̀ wá lọ́nà fún wa. Bàbá mi ọ̀run rí rẹ o. Ìṣàdédé ṣe é fẹ́yàn tí ò mọ̀ọ́re ẹni ó mọ̀ọ́re ní ṣe é fún. À ń mo bọ̀ wá. Ẹ̀yin èèyàn wa nínú gúrùpù wa àyè wà fẹ́yìn náà tẹ́ ẹ bá fẹ́ darapọ̀ mọ́ wa lórí gúrùpù lórí WhatsApp. Gúrùpù wa pọ̀ mbẹ̀ olómi tútù ọba ìràwọ̀ mbẹ̀ abala àfìyí kọ́gbọ́n wà mbẹ̀ ayé kò tọ́ wà mbẹ̀ ilé ọgbọ́n ọ wà mbẹ̀ private group wà mbẹ̀ life spiritual solution ọ wà mbẹ̀ gúrùpù náà pọ̀ díẹ̀ ṣùgbọ́n èyí tó jẹ́ ọba abẹ òun ni private group owó ni wọ́n fi ń wọ ọbẹ̀ yẹn. Wọ́n fẹ́ máa bèrè nípa àlárẹ̀ àbíṣẹ́ta àbá tọ́fẹ́ gbàgbọ́ yẹ̀ dáadáa á ṣàlàyé ẹ̀ fún bẹ́ẹ̀. Ní orílẹ̀-èdè Benin sẹ́mi sẹ́fà ló fi wọ ọbẹ̀ tó sùn yẹn bá parí ó tún sàn míì láti Nàìjíríà 10,000 naira ni tó fi wọlé tó sùn bá parí ó tún máa sàn míì. Àwọn máa bèrè tó tẹ́ Ọlọ́run. Má béèrè ògùn owó má béèrè ògùn bọ́ má béèrè ògùn àdá o má béèrè àbọ̀ṣẹ́ má béèrè pé o gba àwọn nǹkan bẹ́ẹ̀ mi kì í báyàn sọ̀rọ̀ nǹkan bẹ́ẹ̀ o. Àwọn tá èrè òbí lọ ní gbẹdẹmúkẹ́ àkọ́ra wa lọ́fẹ̀ẹ́ ni tí wọ́n bá ti wà ń bẹ̀ o. Bákan náà iṣẹ́ tá a bá ta ní kókó ẹ má béèrè lórí ẹ̀. Ọba bẹ́ẹ̀ béèrè nípa ìrìn àjò rẹ ọ̀tọ̀ nìyẹn sanwó ni kò ṣe jẹ́ nìyẹn. Ọṣẹ gbogbo lè ṣe ó wà nílẹ̀ ó dènà àlákàlà ó dènà gbèsè ọwọ́ àwọn àgbàlagbà iṣẹ́ náà dáa pọ̀ ọṣẹ náà dáa pọ̀ ìwọ́n tó bá rà lórí ohun tó máa ń ṣe ọ́ á ju èbó ṣe lò ó fún ọ bí wo ṣe lò ó nì ìwọ bí wo ṣe lò ó nì bí kálukú ṣe lò ó ọ̀tọ̀ọ̀tọ̀ ni ọ wà lórí ohun tí kálukú bá ní í ṣe òun iṣẹ́ náà dáa o. Èló wà ní Nàìjíríà 25,000 ni láti orílẹ̀-èdè Togo Benin lọ fẹsẹ̀ mi ni tí ṣe ẹ má bínú dí mi sẹ́fà ni tí ṣe àpò 5 sẹ́fà àbí àpò 10 sẹ́fà dí mi sẹ́fà ni àpò 10 sẹ́fà ni Nàìjíríà ni fẹsẹ̀ mi náírà 25,000 ní Nàìjíríà ṣùgbọ́n láti orílẹ̀-èdè Togo Benin kankan lọ dí mi sẹ́fà ni. Ọṣẹ náà wà ìwọ tó bá fẹ́ kàn sí mi mo ti wà lórílẹ̀-èdè Nàìjíríà yẹ ọgbọ̀nsẹ̀ rẹ̀ ẹ̀yin Nàìjíríà ọ̀pọ̀lọpọ̀ ti gba ti àwọn tí ìgbà tí wọ́n kù tí wọ́n ti gbà mí lọ́dọ̀ mi ń bí ẹ̀yin tẹ́ ti sọ́ndì owó sí mi ẹni tó sẹ́ndì owó láàárọ̀ yìí àwọn ẹlòmí béèrè fún 4 mi béèrè fún 3 ọkọ àtìyàwó ẹlòmí rà fọmọ ẹ̀ ó sì wà lẹ̀ ó ṣe jẹ́ nìyẹn a tún ti sekun fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ní ìdí ẹ̀ ẹ̀yin tẹ́ ti sanwó tẹ wà lábìjọ ẹ̀fọ́ kan ìbàlẹ̀ ẹgbà sẹ́yìn o ẹ pè mí
ẹ bá ti sanwó màá ní kí bàbá Àlàkẹ́ wọ́n fún yín bó ṣe jẹ́ gba nọ́mbà yìí 1+234803298 015465192 nọ́mbà orílẹ̀-èdè Benin nìyẹn ire o ire kàbìtì.